mo wà pẹ̀lú Abacha lótìtọ́ àti lódodo tí mo ń bá ṣiṣẹ́. Èmi ni ọ̀run pé kí wọ́n take life Abraham Adesanya. Ó gbé mi sínú carton fridge lọ́ fi cargo mi wá sí Nàìjíríà láì ṣẹ̀rù. Because I have Sofola hàn nígbà tó ń sọ ọ̀rọ̀ yẹn fáwọn tó máa pa Sergeant Kenneth ó wà nínú wọn. Ó ní màmá yẹn ní kíní táwọn obìnrin mọ̀ fi ń yarun ìlàrí ọlọ́wọ́ mẹ́ta onígi yẹn tó bá ti ń jáde lọ ó máa yà kìbọ̀ àrírun ẹ̀ tó bá ti wégele mọ́ kò sí irú mọ́tẹ́lẹ̀yìn tó lè bá a. ó ń gbọ́ Eddie Musa Gagash Konekure Bishi Magaji and Bamayi himself equal since Abacha is dead let's kill Abiola too so that the equation will be balanced. But ìgbà táwọn afẹ́ sásásí lè rò pé aṣọ tábílà wọ̀ ń bẹ̀rẹ̀ kọ́ lọ kó aṣọ yẹn wá ń jọ́ra aṣọ yẹn dọ́là. Abusalam you know what he did? Ó mọ tó ṣe Abusalam Abubakar mọ tó ṣe apànìyàn làwọn arábí. Wọ́n ti báyé Yorùbá jẹ́ kọjá ibi tó yẹ lọ. That day tábílà kú the death has not announced to any of us kọ́kọ́ gbọ́ pé bàbá ti kú. Plane tó wá ń jọ yẹn Abusalam order fún. There is a money tọ́gbà láti CBN ń jọ yẹn tó ṣe fáwọn èèyàn. They should go back to the record ìjọ tábẹ́lá kú owó tó jáde ní CBN that very day and the following day ìjọ méjìlá fi gbowó yẹn jáde ní CBN kí ló fowó yẹn ṣe owó ẹ̀mí Abiola ni. Let Abusalam Abubakar former commander in chief GCFR let him come and defend the death of MK Abiola. Babangida ní ọkàn láti gbé ìjọba yẹn lẹ̀ ṣùgbọ́n àwọn àgbààgbà mẹ́fà nílẹ̀ Yorùbá ló dìde against MK Abiola. Sójà wà lẹ́ ọ̀hún pa Boko Haram bàálù dẹ̀ tún lọ ń fún wọn ló jẹ́ ń bẹ̀. Ta ló fún bàálù yẹn ní airspace to move? Ṣé kò ṣe yẹn kan ni? Boko Haram in the military, they are in the army, they are everywhere. Ó fún Boko Haram pé bó ṣe máa wọlé bí tó máa gbà wọlé. Clark ẹ̀dẹ́gbọ̀ obìnrin he was a woman sergeant pé ọ̀gá ó dẹ̀ yọ pistol ó fire again ó pa ọmọbìnrin yẹn. Ẹ pariwo Sunday Igboho ẹ̀ ń bú Sunday Igboho ni ó kọ̀ jẹ́ pé òun náà aláṣọjù ni he is doing the right thing. Nígbà tẹ́ bá ń pa gbogbo àwọn èèyàn wa ṣé kò ní sọ̀rọ̀ ni tí wọ́n gbọ́dọ̀ lágbára ti sọ̀rọ̀ wá jáde wá sọ̀rọ̀ náà. For years ago èmi ti mọ̀ pé Nàìjíríà ṣe máa dojúrú. Yíbo iṣẹ́ ni tí yẹn ń gbẹ́kẹ̀lé o yíbo tó pé yíbo sọ pé àwọn fẹ́ lọ pé káwọn náà sọ pé a fẹ́ lọ. Bọ́lá Tinubu ò ṣe dáadáa o. Ṣé tó bá tó wá dé àsìkò election nìkan lè máa tó jáde máa mú gbálẹ̀ lọ́wọ́? Àwọn àna yín gbálẹ̀ lórí o tẹ bá mú gbálẹ̀ lọ́wọ́ this time around wọn á kó yín gbálẹ̀ lórí o òótọ́ mo sọ fún yín. Èmi kọ́ ni INEC bẹ̀rẹ̀ tí Bọ́lá Tinubu bá jáde is F9 failure.